gbogbo abiyamọ ayé tí ń gbọ́ mi lásìkò yìí àmọ́ ní rí láburú o àmọ́ ní sí àgbákò ó jáde kò wọlé ọmọ ní jẹ́ tiwa ọmọ wa lọ léèwé kò dé padà ọlọ́run ọba mi ò ní jẹ́ ó jẹ́ tiwa gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ láabi ọlọ́run ò ní jẹ́ ó ṣe déédéé ara wa ọmọ Kẹ́hìndé Ìṣọ̀lá ló kọ́ mi MC Vangaruba mò ń pariwo síta lásìkò yìí ní ìbámu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ tó jẹ́ ti ìṣẹ̀lẹ̀ gáàsì eléyìí tí àwọn ọmọ fà símú ní ilé ẹ̀kọ́ Angels Grammar School tó wà níjẹ̀bú òde ẹni ó bá wo fọ́nrán yìí yóò mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ẹ wá wo bí ẹ ṣe ń gbé àwọn ọmọ dìgbàdìgbà wọn mọ̀ ní gbé ọmọ èmi àti yín dìgbàdìgbà ẹ mọ̀ sàmì kí ló dé a máa pariwo gbogbo tó bá jẹ́ ilé ẹ̀kọ́ pátá kí wọ́n jẹ́ kí nǹkan kan tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí ilé epo ni ilé gáàsì ni kíní kan ẹ má kọ sí sàkání ibẹ̀ kọ́dà tó ní ṣe pẹ̀lú hòtẹ́ẹ̀lì ẹ má kọ sí sàkání àwọn ilé ẹ̀kọ́ àwọn ọmọ kéékèèké yìí agbára wọn ò gbé tẹ́ bá fẹ́ kọ ẹ ṣe gbogbo nǹkan tó bá tọ́ àti nǹkan tó bá yẹ ọ̀dà òní ọjọ́ ẹtì ọjọ́ Friday ọjọ́ 15 oṣù karùn-ún ó ní ìṣẹ̀lẹ̀ tó sì bani lọ́kàn jẹ́ púpọ̀ gbogbo èèyàn ló ti ń bẹ̀rẹ̀ sí ní máa ké gbàǹjarè nígbà tẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ti ń sáré gbé wọn dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ìjọba eléyìí tá a mọ̀ sí General Hospital fún ìtọ́jú lóní wàràǹṣeṣà pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n ní afẹ́fẹ́ gáàsì kan òun náà ní ọ̀pá rẹ̀ bóyá kan ni wọ́n ló lu jáde ìwádìí sì ń lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n n tá a gbọ́ ni pé àwọn ọmọ yìí wọ́n ń fa òórùn afẹ́fẹ́ gáàsì yìí wọ́n ń fà símú tó sì jẹ́ pé ó gbòdì lára wọn nílùú Ìjẹ̀bú Òde kọ́lọ́wọ́n bá mi kó ṣàánú ẹni ó bá fẹ́ mọ̀ sí ẹ wo fọ́nrán ìsíwájú kẹ́ wo bí wọ́n ṣe ń gbé àwọn ọmọ dìgbàdìgbà Ọlọ́run ò ní jẹ́ wọ́n gbé wa dìgbàdìgbà o ogun ẹgbẹ́ wọn dìgbàdìgbà kò ní jẹ́ tẹ̀lé ẹ wo fọ́nrán yìí ẹ wò. Nigeria, this is another air pollution in Ìjẹ̀bú Òde here now. Another air pollution. Cover your nose, cover your nose, cover your nose. This is another air pollution in Ìjẹ̀bú Òde. Affecting the children now, affecting the students. You can see there are students here in Ìjẹ̀bú Òde fainting because of the air pollution. You can see. This is another air pollution. This is another air pollution. Please, people in Ìjẹ̀bú Òde. This is another air pollution in Ìjẹ̀bú Òde. Everybody is fainting. Please, we need help. We need emergency here. Please, they are fainting. The students are collapsing in class. We don't know the gas is all over everywhere. The air pollution.